agbábọ́ọ̀lù nàìjíríà jábọ́ lórí àjà kẹta ilé ní Uganda ọlọ́pàá bẹ̀rẹ̀ ìwádìí nípa ikú rẹ̀. iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè Uganda ó ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ikú tó pa Abubakar Lawal agbábọ́ọ̀lù ọmọ nàìjíríà tí wọ́n ló jábọ́ o láti orí àjà kẹta ilé First May Shopping Arcade ní Uganda ọjọ́ ajé Monday ọjọ́ 24 oṣù kejì ọdún 2025 ó ní Abubakar ọmọ ìpínlẹ̀ Sokoto ó mà ló mà jáde láyé gẹ́gẹ́ bí ẹgbẹ́ agbábọ́ọ̀lù rẹ̀ Vipers Sport Club Uganda bó ṣe kéde o gẹ́gẹ́ bí àtẹ̀jáde àwọn ọlọ́pàá Uganda gẹ́gẹ́ bó ṣe wí wọ́n ní olóògbé Abubakar ó mà dé sí ilé ìtajà náà láàárọ̀ ọjọ́ ajé Monday pẹ̀lú ọkọ rẹ̀ ọmọ rẹ̀ obìnrin kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Omeri Naima ọmọ orílẹ̀-èdè Tanzania ó ní wọ́n ní ó lọ gba yàrá síbẹ̀ ni wọ́n ní ó mà wá lọ síbi tí ó ti kàgbákò ikú òjijì náà 20 oṣù kejì yìí òun la mọ̀ gbọ́ pé obìnrin náà ó ti wà níbi tó dé sí ọ̀hún gẹ́gẹ́ bí Naima gẹ́gẹ́ bó ṣe wí ó ní òun fi Abubakar sínú yàrá nígbà tó ń potí lọ́wọ́ ni òun sì lọ sí ibùdó eré ìdárayá kan nínú ilé ìtajà náà òun nígbà tó di nǹkan bíi aago 7 òwúrọ̀ ìlú ń gbọ́ pé Abubakar Lawal ó ṣubú láti orí òkè ilé wọ́n sáré gbé lọ sí ilé ìwòsàn Entebbe Referral ibẹ̀ ni wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ pé agbábọ́ọ̀lù ọmọ Nàìjíríà náà ó ti kílẹ̀ ayé yìí pódìgbà ó ṣe o bí àwọn ọlọ́pàá bí wọ́n ṣe wí ìgbìyànjú ti bẹ̀rẹ̀ láti forí okòó sọ̀ọ́dúnrún báyìí láti mọ ohun tó fa ikú rẹ̀ náà wọ́n sì láwọn yóò fi tó ayé létí o bó bá ṣe ń lọ wọ́n ní ta ni olóògbé Abubakar Lawal gan ọjọ́ 21 oṣù kẹsàn-án ọdún 1995 òun ni wọ́n mọ̀ bí Abubakar Lawal ọmọ ìpínlẹ̀ Sokoto ni o agbábọ́ọ̀lù tó ń ṣe dáadáa látìgbà tó ti darapọ̀ mọ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù AS Kigali ní Rwanda ó ti fìgbà kan bá ẹgbẹ́ agbábọ́ọ̀lù Kano Pillars ní Nàìjíríà náà gbá bọ́ọ̀lù rí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Vipers Sport Club ní Uganda olówó àti ọlọ́jọ́ fìdí o nínú àtẹ̀jáde tí ẹgbẹ́ agbábọ́ọ̀lù náà tí wọ́n fi léde ikú rẹ̀ ó ní wọ́n ti sọ wípé wọ́n ti ṣe òkú rẹ̀ lọ́jọ́ sí ilé ìgbókùsí fún àyẹ̀wò nípa ohun tó pa o bẹ́ẹ̀ ni wọ́n kéde pé àwọn yóò máa sọ bí ètò ìsìnkú agbábọ́ọ̀lù náà yóò ṣe máa lọ o kí Ọlọ́run ọba Elédùmarè kó bá wa tẹ́ sí afẹ́fẹ́ rere o àdúrà gba Olúwa Tóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV ẹ ṣe bẹ́ẹ̀ ṣe wò wá o ẹ má gbàgbé láti bá wa like kẹ́ bá wa share kẹ́ sì bá wa comment kẹ́ tó bá wa subscribe sórí YouTube channel wa o ẹ má tún wá gbàgbé láti tẹ notification bell láti máa máa ètò alákòójọ̀kan tó bá ti ń gorí ìkànnì yìí a kú àtàárọ̀ Ọlọ́run ọba Elédùmarè yóò dégbìyànjú aládé o.